ẹ gbọ́rọ̀ lónìí nípa bàbá Sùwé. ẹ ní sọnù láyé o, ayé ò ní mú yín. ọba gbèsè ayé ẹ̀ dórí fíìmù kọ́mẹ́dì ni bàbá Sùwé ń ṣe kó tó di kọ̀mẹ́díà gan-an tí gbogbo ayé ọmọ kó jẹ́ nù fíìmù. ẹ̀gà tí bàbá Sùwé sun ná ọ̀pọ̀yẹ ọlọ káàkiri àgbáálá ayé, kò síbi tí ó fẹsẹ̀ tẹ̀ nínú eré sùkú. ó ń ṣeré káàkiri eré tẹlifíṣọ̀n nígbà tí bàbá Sàlá ń rèèní nìbàdàn, Tájímọ́jà Sàn ń rèèní nìbàdàn, tí bàbá Mèrò ń rèèní lẹ́kọ̀ọ́. bàbá Sùwé náà gbọ́wọ́ wọn. àsìkò kan náà làwọn àti Pápá Lolo kí ni ń pò ó kọ rẹ̀ lúkúlúkú Bàǹtàsì kọ́lọ́hún foríjìn, Jékọ́ọ̀bù olóògbé ìjọsí ọlọ́hún foríjìn wọn. àwọn tí wọ́n jọ lo dáúlà ni. bàbá Sùwé wá gbìyànjú títí, ó ṣe kìràkìtà kìtìkìtì ó sì ṣiṣẹ́ ọ̀hún lọ́ba bòde pàdé. lọ́ba di bàbá Sùwé ni o, bàbá Sùwé ni o, bí ọba tí sínú fíìmù òdùn. ọ̀nà ìlú èbó sí fún bàbá Sùwé. ó di ìmùlẹ̀ fún gbogbo àwọn promota. ọ̀dẹni táwọn promota ń fẹ́. ó di olóríire ní Dùmọ̀tà. bàbá Sùwé ò tí ì ní ya fíìmù ọmọ fowó kejì bẹ́ẹ̀. ẹ sáti ẹ̀gbà ẹ̀kọ́wò yìí lọ́wọ́ ná. bẹ́ẹ̀ bá parí iṣẹ́ ti lágbájẹ́ bá ń ṣe tèmi náà. àníṣòwò yàrá àwọn 6 ni. àwọn kan ní ẹ kó kámẹ́rà dúró síta rẹ̀ kí bàbá Sùwé ó tó jí láàárọ̀ nínú ilé rẹ̀. àmọ́ tó kámẹ́rà 3, 4, 5 táwọn èèyàn kò dúró. afẹ́ wá ya bàbá Sùwé mọ́ fíìmù wa kan tá a yà kú ń Bàdágìrì. àyà fíìmù kan kù ní Kòròdú. afẹ́ kí bàbá Sùwé ó wà ń bẹ̀. afẹ́ kí bàbá Sùwé ó bá wá location. níjọ́ mo fẹ́ ṣe fíìmù Bọ́láńlé ìtọ́jú mi rí kí n tó rí bàbá Sùwé gbé látèkó. ẹ̀gà tí mo sún náà pọ̀n yẹ níjọ́ náà lọ́hùn-ún. ó fẹ́ jẹ́ pé òun látìsì tó gbowó jù nínú àwọn onífíìmù. kò sí ẹni tó gbowó tó bàbá Sùwé. ẹ mọ̀ rú ẹ mọ̀ sunkún o, mọ̀ sunkún o, mọ̀ sunkún o. ẹ mọ̀ gbójú bàbá Sùwé wọlé o. èyí tí mò ń sọ fún yín ni wípé béèyàn rówó láyé yìí, bàbá Sùwé ó ṣòwò bòde pàdé ó rówó kó tó náwó kan, kó tó fọ́kọ̀wó kan, owó míì ó ti dé. ó ń báràwọ̀ rẹ̀ lọ bẹ́ẹ̀ lójijì lòun àti Mọ́ládùn Kẹ́ńkẹ́lẹ̀wú pàdé. ọ̀rọ̀ Mọ́ládùn Kẹ́ńkẹ́lẹ̀wú wá dàbí epo pẹtiró tá a dà sí nǹkan, a dà epo pẹtiró sígi àwa jù sáná sí ní gbogbo ẹ̀ bá dáhùn gbòlà. bí wọ́n bá pé Mọ́ládùn ni o, Kẹ́ńkẹ́lẹ̀wú ni o, wọ́n jọ ọmọ wà ní. wọ́n sì mọwọ́ ara wọn tó kíni kànú fíìmù. bí wọ́n bá tiẹ̀ jọ lò wọ́n pọ̀ ẹ gbádùn wọn tó. àgàgà kí wọ́n ó ṣe tọkọ-tìyàwó nù fíìmù. olúwa rẹ̀ ó pọ̀ òun ọ̀fẹ́ tó bẹ́ẹ̀. ní bá ń lọ bẹ́ẹ̀. mùjísà ọlọ́run tí bàbá Sùwé ọ̀kọ́kọ́ rí nígbà tó gun ayé yìí bẹ̀rẹ̀. Mọ́ládùn fò sánlẹ̀ ó kú. irú kí leléyìí Olódùmarè. bó lòun ó tún ṣe rẹ́yà ẹnì kejì tó dàbí ìhun. bó lòun ó ṣe rẹ́ni tó dàbí ìhun nílẹ̀ Yorùbá yìí tó lè ṣe fíìmù tó Mọ́ládùn tóun àti ẹ̀ lè jọ ṣe kọ́mẹ́dì yìí. lẹ́ni tó mọ ọwọ́ ọ̀hún báyìí, níbo lòun ó tún ti rẹ́ lòmíì. ìbànújẹ́ dorí bàbá Sùwé kodò. ó sunkún kíkorò. ó sunkún débi wípé àwọn èèyàn ń pé sí èsè pé nǹkan míì wà ń bẹ. ṣé ẹ jọ múlẹ̀ ní. bí ò sí èèyàn yóò sí Ọlọ́run. bàbá Sùwé ni ó ní tóun rí. ó ní ìràwọ̀ rẹ̀ mọ́ràwọ̀ òun lára. ìgbésí ayé òun àti ẹ̀ papọ̀ pọ̀. níjọ́ jíjẹ, níjọ́ àìríjẹ, níjọ́ ọ̀kẹ́rẹ́ febi sùn lọ́pọ̀. ó ní Mọ́ládùn bá mi jìyà á pọ̀. kò tọ́jọ́ kò tó sùn wọn wá sì tún yí mọ́ lọ́wọ́ bí o. ẹni tó ṣe wípé Mọ́ládùn jẹ́ rìsọ́ọ̀sì ibi tí ọlá fi ń jáde fún. kò sí tí wọn ò wí tán gbà náà. wọ́n fẹ́ lè pò ń lọ́pàá, òun ló ṣe gbá, òun ló ṣàwo. àṣẹ̀wá àṣẹ̀mbọ̀ Ọlọ́run gbé jẹrí ogun òyìn. bá tún bá a lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ọkùnrin kèéké, ọkùnrin èéké, àárí Mọ́ládùn mi, àárẹ̀ lò mí. díẹ̀díẹ̀ iṣẹ́ rẹ̀ sì ń lọ.
gbogbo nǹkan rẹ̀ sì ń lọ dáadáa. Ìmọ̀ lọ ìlú èbó yóò mọ padà bíi London bíi Amẹ́ríkà. London àti Amẹ́ríkà tí máa lọ ní gbogbo ìgbà. Mo ti rántí lọ́dún kan tó fẹ́ ṣe súná ọmọ tí Mọ́ládùn Kẹ́ńkẹ́lẹ́ òun bí fún nílùú London ni wọ́n ti ṣe súná ọmọ. Èrò pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ pé ẹ má jẹ́ ń tàn yín, ẹ̀yin aráalé ọmọ pàrọ̀ oko ọ̀wá, gbogbo oníkálukú ló péjú tó síbi súná ọmọ wọn. Àwọn lókọ nílùú London ń pé síbẹ̀. Bàbá Sùwé lẹ́yìn ikú Mọ́ládùn Kẹ́ńkẹ́lẹ́ o, àmẹ́ni bàbá Sùwé ṣẹ̀, àmẹ́ni tó ṣẹ̀ o, à ń rìn ńlẹ̀, àmẹ́ni tí ń bínú ẹni, à ń jẹ̀fọ́ sùn, inú ń bẹ lẹ́ran. Bàbá Sùwé kò ṣẹ̀ kò gbò. Mùjísà Ọlọ́run tó kọ́kọ́ rí ni wípé ó fẹ́ rèlú èbó ni o. Bàbá Sùwé fẹ́ rèlú èbó kórè kọjá lọ sí London kọ́ ni àbí London ló fẹ́ lọ. Àsáwọn kan ti tẹ́lẹ̀ ẹ́ bẹ́ẹ̀. Paris ló fẹ́ lọ ní kábíyèsí Olódùmarè. Wọ́n wá competition wípé bàbá Sùwé tó fẹ́ tẹ bàálù létí lọ́jọ́ báyìí kokéènì ní ń gbé lọ o. Ẹ mú ẹ wò dáadáa o. Níbo ló ti rí gbogbo owó tí ń lò yìí? Bàbá Sùwé lówó pọ̀. Ẹ wòye mọ́tò, ẹ wòye gbogbo bí ṣe ń lo dọ́là tí sì ń náwó bí ẹlẹ́dà lójoojúmọ́. Ẹ wo bàbá Sùwé kẹ́ ẹ mú dáadáa. Lọ́jọ́ báyìí yóò wọ bàálù, yóò gba pápákọ̀ òfurufú Múrítàlá, yóò ré kọjá lọ sílẹ̀ Paris. Nínú Múrítàlá airport ni ó ti wọ bàálù tí nọ́mbà rẹ̀ jẹ́ báyìí. Ó kọ tíkẹ́ẹ̀tì báyìí ní bẹ lọ́dọ̀ rẹ̀. Ẹ mú ẹ má jẹ́ ọ lọ o, ẹ mú dáadáa. Tó níjọ́ àásọnù gágá lára yá ni. Ara yá bàbá Sùwé, ó múra pàápàá. Ìbámọ̀ pé ibi ọ̀rọ̀ ọ̀hún bọ̀ ní kí wòlíì kan ó sì sọ pé ìrìn àjò tẹ́ ẹ fẹ́ rìn yìí ẹ má rìn o, tàbí kí sàrà ọ yá sí. Kábíyèsí Olódùmarè. Oore kọjá ọlọ́njọ́ àsọnù gágá lára yá ni. Inú ẹ̀ dùn. Ó jẹ sẹ̀mó àtọbẹ̀ fún àtẹjá. Ó jáde kúrò nínú ilé. Ó dàbọ̀ dádì, kẹ́ mú nǹkan bọ̀. Wọ́n kẹ́rù nínú ọkọ̀. Bí bàbá Sùwé ẹ̀yọ́nú tí ń bẹ lára rẹ̀ bí ṣe máa ń mú gbogbo àwọn èèyàn ní yápọ̀tì tọ́lọ́hún fún Mùíbà tí ń bẹ lára rẹ̀ tọ́lọ́hún dámọ̀ látòdì ọ̀run ló pé bó ṣe ń dé yápọ̀tì ọkọ̀ọ̀kọ̀ ṣàkíyèsí pé ọjọ́ òní fẹ́ yàtọ̀ díẹ̀. Gbogbo àwọn ọlọ́pàá sọ́jà tí wọ́n máa yọ̀ ọmọ bàbá Sùwé ẹnìkan ò súnmọ́ wọn ò yọ̀ ọmọ. Wọ́n tàn tó fi gbẹ́rù rẹ̀ wọlé. Ọdẹnu bodè kínní, wọ́n ní kíní ń bẹ́nu ẹrù, ó tú ẹrù hàn wọ́n. Wọn ò rí nǹkan kan bẹ́ẹ̀. Ọdẹ bodè kejì níbi téèyàn ó ti lu kíní kọjá lọ sí tí wọ́n pé èèyàn ó bọ́ bàtà, kéèyàn ó bọ́ jákẹ́ẹ̀tì bọ́ nǹkan kan. Ó gbé gbogbo ẹrù rẹ̀ sínú mansíìnì, yóò kọjá lọ báyìí. Ó ti bọ́ bàtà rẹ̀ sínú kíní tí à ń kó bàtà sí àti bẹ́líìtì àtàgò ọwọ́ ó ti kó o sínú kíní tí wọ́n máa kó o sí. Yóò kọjá lábẹ́ kíní afárá báyìí téèyàn máa gbà á kọjá lódì tó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 Ọlọ́run bá òun ṣe kíní kankan òun bàbá Sùwé ni a ní à ń mọ̀ pé wọ́n ni. Ẹnìkan jáde láàrin àwọn agbófinró ni lọ bá mú kíní ọ̀pá tẹ́rẹ́ kan báyìí ní fi ń nù ú la látòrọ̀rùn, ní fi ń nù ú láyà, ní fi ń nù ú nínú, ní fi ń nù ú gbogbo ara. Èyí tí ó dùn tótótótótó, èyí tí ó dùn gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀. Bàbá Sùwé ó nìyẹn ẹ̀dúró síbì iná. Eré ló pé o, àbí wọ́n fẹ́ bò ṣe kọ́mẹ́dì ní ayé tó tó ayé àkàmàrà. Níbikíbi tẹ́ ẹ ti ń gbọ́ mi lónìí ẹ̀ ní bọ́ páńpẹ́ ayé o. Ayé ò ní mẹ́nìkọ̀ọ̀kan yín o. Wọ́n fi bàbá Sùwé èyí tó kọ́kọ́ jẹ́ number 1 embarrassment rèé o. Wọ́n mú bàbá Sùwé wọ́n dá dúró láàrin àwọn èrò tí ń lọ tí ń bọ̀.
bàbá sùwé kí ló dé bàbá sùwé kí ló dé òun náà ń rẹ́rìn kò tí ì mọ́ lọ́rùn ṣùgbọ́n àwọn tí wọ́n mọ̀ nípa òfin agbófinró mọ̀ pé ibi bàbá sùwé dúró sí àwọn míì ti ń sọ ọ̀kọ̀ọ̀kan èjèèjì ẹ̀ àwọn átìsì wa ọ̀rọ̀ wọn ṣòro ẹ mọ̀ bí wọ́n ti ń rówó ṣé tíátà náà wá ní tí ọmọ lọ́ọ̀lú èkó gbà ìjọ gbogbo ń tolè ọjọ́ kan tó lóhun ọwọ́ tẹ̀ lónìí kò ní í ṣerú ẹ̀ mọ́ nǹkan kan ọ ń lọ bẹ́ẹ̀ ó dùn bẹ́ẹ̀ bàbá sùwé wọ́n bá dá dúró láàrin èèyàn wọ́n dá bàbá sùwé dúró wípé kó má tẹ̀lé àwọn èrò tí ń lọ èrò tí ń roko èrò tí ń rodò ṣejú rẹ̀ ní bàálù tí ń lọ sí Paris fífò bàbá sùwé ń péré ní àbáwàdà òun mà ń lọ Paris mọ̀ ni òun mà ní tóun lọ ṣé ń bẹ̀ mọ̀ ni wọ́n yẹ Paris kíni ìwọ tó dúró ń lọ MC rọ́wọ́ lọ sí dúró ń bẹ̀ ń ọjà dúró ń bẹ̀ ń òun mà ní òun bàbá sùwé ọkọ ọmọládùn wọn ni and then what lọ́ba di pé wọ́n lọ rèé pa àwọn ọ̀gá wa ọ̀gá kìíní yọjú ọ̀gá kejì yọjú that one na bàbá sùwé be this yeah you don catch am na cocaine pusher okay oya enter eré ni àwàdà ni wọ́n mú wọnú ibì kan wọ́n kọ́kọ́ kó fọ́tí bò òun mà ní ìkó tó pé òun náà ọmọ yọ fóònù lápò òun fẹ́ pé ibì kan wọ́n níbo you are under arrest wọ́n gba gbogbo fóònù lọ́wọ́ ẹ̀ ibi tí bàbá sùwé ti mọ̀ pé ọ̀ràn dé nì wọ́n ní kòkéè ń bẹ lára rẹ̀ o kòkéè wà lára òun kòkéè wà lára òun jọ́ kìíní aló ìjọ́ kejì ìgbọ̀ngàn ìjọ́ kẹta bí ṣe ń mutí tí wọ́n ń mutí tí ìkan wà bẹ́ẹ̀yàn bá sì mú ní yápọ̀ọ̀tì kò sólúwẹ̀ bó ti wulẹ̀ kó gbóná tó kò sí ní téèyàn lè gbé kùn yọ ìyá jáde ni ó mutí ìjọ́ kìíní ìjọ́ kejì bọ́bá fẹ́ yàgbẹ́ wọ́n ní ọ̀gbọ́dọ̀ yàgbẹ́ dàálẹ̀ lásán inú wọ́n tẹ̀lé lọ ni bẹ́ẹ̀ ni kámẹ́rà sì wà ní gbogbo ibi tí ó ti yàgbẹ́ wọ́n ń wo gbogbo náà gbẹ́ ẹ̀fọ́jọ́ mẹ́ta eré ní àwàdà ni wọ́n bá ní gbogbo ìgbà tí bàbá sùwé wà ń bẹ̀ orí kínní irin bíi wọ́sbẹ́ǹgì ní ń sùn onílé ọlọ́nà tọ́lọ́hún ti gbà fún tán yányá nínú ilé rẹ̀ bí wọ́n bá lọ báyìí àwọn ọmọ kéékèèké àwọn òṣìṣẹ́ wọn wà á mọ̀ mú bàbá sùwé ṣeré this one na bàbá sùwé na him be comedy pusher he don cocaine pusher na cocaine pusher ọba jọ́ kẹta wọn ní àwọn ibi tí wọn ó ti wo àyẹ̀wò ara fínífíní fún bàbá sùwé yá o wọ́n gbé bàbá sùwé lọ ilé ìwòsàn kínní wọ́n ní ó kónú ẹ́ńjìnì kó kónú mọ́sìnì wọ́n yà láti èékánná dé èékánná ẹsẹ̀ wọ́n ya gbogbo orun orí èyí tó bọ́ pátá ń bẹ̀ èyí tó bọ́ òhò ọbọ̀ òhò wọ́n ń wo gbogbo ìgbẹ́ rẹ̀ wọ́n wo gbogbo òtọ́ rẹ̀ lóòrèkóòrè ni wọ́n ń pé kọ́tọ̀ tí wọ́n ń yẹ gbogbo ẹ̀ wò ẹ̀ ní kó ọwọ́ ayé ò ní mú yín wọ́n mú bàbá sùwé débi wípé ńgbà tó di ọsibítù ẹlẹ́ẹ̀kẹta wọn ò rí nǹkan kan àwọn ajàfẹ́tù ẹni bá bẹ̀rẹ̀ pé kí ló ṣe tó fi dà báyìí ẹ fẹ́ fún punishment tẹ́lẹ̀ ni béèyàn bá gbé kokéènì ẹ sọ pé ẹ rí kokéènì lára rẹ̀ kokéènì ọ̀hún dà. lọ́ọ̀yà túrú ni wọ́n ń pe lọ́ọ̀yà ọ̀hún wọ́n bá a lọ bẹ́ẹ̀ ní ẹ bá pè wọ́n lẹ́jọ́ wọ́n fi bàbá sùwé lẹ̀ wọ́n á ní kó má bínú o à ń sọ́rí kó má bínú à ò rí kokéènì kankan bẹ̀ à ń sọ́rí lọ́ọ̀yà túrú wá ní òun ò ní gbà o ó pèjọba àpapọ̀ lẹ́jọ́ ó pe gbogbo àwọn àjọ yẹn náà lẹ́jọ́ ó gbé wọn lọ kóòtù wọ́n bẹ̀rẹ̀ sí ní rojọ́ ọ̀hún láìsan èépìnì fún lọ́ọ̀yà túrú gẹ́gẹ́ bí lọ́ọ̀yà jà fẹ́tọ̀ ọmọnìyàn ọ̀rọ̀ ọ̀hún kà ń láyà ẹ má bínú ẹ̀yin èèyàn àwọn ajàfẹ́tọ̀ ọmọnìyàn wọ́n dìde sọ̀rọ̀ bàbá sùwé níbi wọ́n ti dìde sọ̀rọ̀ bàbá sùwé ìjọba bá dájọ́ o ilé ẹjọ́ bá dájọ́ wọ́n ní kí wọ́n ó fún bàbá sùwé ní 25 million
25 million. Àdúpẹ́ o, ìjọba wa ti bẹ̀rẹ̀ wọ́n ti mọṣẹ́ dáadáa báyìí kó sì lọ gba 25 million. Ọ̀sẹ̀ kínní a lò, ọ̀sẹ̀ kejì a lò, oṣù kejì, oṣù kẹta. Ẹnu oníkàn lọ̀rọ̀ ti dùn o. Kí ló wá mú bàbá Sùwé tó fa wàhálà rẹ̀ ìnẹ́ wàá gbọ́ yìí o lẹ́yìn ikú gbajúgbajà lọ́ọ̀yà tó dúró fún. Wọn ò fún ní 25 million. Wọn ò fún bàbá Sùwé ní 25 million tílé ẹjọ́ ní kí wọ́n ó fún. Kàkà kí wọ́n ó fún bàbá Sùwé ní 25 million. Lọ́ọ̀yà tún lọ pẹjọ́ míì pé owó tí wọ́n ní wọ́n ó fún ẹlẹ́jọ́ mi wọ́n ò fún. Lórí ọ̀rọ̀ yìí ni lọ́ọ̀yà ọ̀hún kúlé. Wọ́n lọ gbọ́wọ́ lórí tébùlù báyìí lórí tábìlì ó sì gborí ẹ̀. Ó kú àparí fáìlì rẹ̀ dé níwájú Ọlọ́run. Lọ́ọ̀yà Túrú kú níjọ́ tí wọ́n lọ sin lọ́ọ̀yà Túrú nílùú ẹ̀. Ìbànújẹ́ tó bá bàbá Sùwé níjọ́ tí wọ́n lọ sin lọ́ọ̀yà Túrú nílùú ẹ̀. Lọ́ọ̀yà Túrú níjọ́ tí wọ́n lọ ọbẹ̀ tí wọ́n lọ sin lọ́ọ̀yà Túrú. Ìbànújẹ́ ẹ̀ lọ bá bàbá Sùwé. Why me ni bàbá Sùwé ń wí. Ẹni tó tún dúró pọ̀ wọ́n ràn mí lọ́wọ́. Ẹni tó tún ní òun help mi láì fún lọ́ọ̀yà Túrú kọ́bọ̀ ló sì kú lórí ọ̀rọ̀ mi yìí. Ìbànújẹ́ ló bá lọ, ìbànújẹ́ ló bá padà, kò jẹun lálọ kò jẹun lábọ̀. Bàbá Sùwé bá padà dẹ́kọ̀ọ́ ní ọ̀bá rọrùn sùn mọ́. Odidi ọjọ́ bíi 7 ni bàbá Sùwé ò fi fojú korun. Gbogbo ará àdúgbò fi gbé ta pé bàbá Sùwé ọmọ sùn o. Ṣejú rẹ̀ ni wọ́n ó ti lu kónlé ó gbélé. Ṣejú rẹ̀ làkùkọ ó ti kọ kékeré nke. Lọ́jọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹta, ọjọ́ kẹrin láì mọ̀ pé mẹ́wàá ti ṣẹlẹ̀ sí bàbá Sùwé. Ìbànújẹ́ dorí àgbà bàbá Sùwé kodò débi wípé ayé ò ní mú yín, Ọlọ́run ò ní mú yín, ẹ ní kó sí ọwọ́ ayé o. Bàbá Sùwé wá rèé, ẹni táyé ń wò láàrí dunnú tẹ́lẹ̀, ó wá di ẹni tí ayé ń wò pẹ̀lú ìbànújẹ́ pẹ̀lú omijé ojú. Bàbá Sùwé lálọ, bàbá Sùwé lẹ́nu ọmọdé, bàbá Sùwé lẹ́nu àgbà. Ẹ kí gbogbo Nàìjíríà, ẹ káwọn ọmọ Nàìjíríà bàbá Sùwé. Ẹ farabalẹ̀ sọ̀rọ̀ yín o. Ẹ má bínú ẹ̀yin tẹ́ ń gbọ́ láti ilé, ọ̀rọ̀ dá sákásáká lẹ́nu bàbá Sùwé mọ́. Ọ̀rọ̀ dá lẹ́nu wọn mọ́ nítorí wípé mi gan bá ti lọ. Bí òkun bá gbàparò lẹ́sẹ̀ àmọ́ ẹ̀dẹ́gbẹ́ ẹyẹkẹyẹ. Ìgbà tọ́rọ̀ ọ̀wọ̀ mọ́ wọ́n ní kí bàbá Sùwé ó wá l'Amẹ́ríkà. Àwọn ọ̀rẹ́ rẹ̀ ní kó máa bọ̀ kó wá sinmi. Nígbà àwọn ìyàwó tí gbogbo wọn sọ wípé bàbá Sùwé ọmọ sùn, bàbá Sùwé ọmọ sùn. Wọ́n ní kí bàbá Sùwé ó máa bọ̀ l'Amẹ́ríkà kó wá sinmi. Pé bọ́yá bọ́bá kú òní rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ Nàìjíríà, Ọlọ́run lè mú kí gbogbo wàhálà tó wà lọ́kàn rẹ̀ ó kú o. Bàbá Sùwé náà wà ní nígbà ẹ délùú èbó kí ló ṣẹlẹ̀. Ẹ kí gbogbo ọmọ Nàìjíríà ẹ sọ̀rọ̀. Àwọn èèyàn wọ́n ń wò yín káàkiri ìlú òyìnbó lókè òkun. Bẹ́ẹ̀ bá ṣe lè sọ níwọ̀n bá bẹ́ẹ̀ ṣe lè sọ. Ẹ má fọ́ọ̀sì ara yín láti sọ̀rọ̀ o. Mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá. Àwọn tí ó nífẹ̀ẹ́ mi gan, mo dúpẹ́ lọ́wọ́ wọn, wọ́n ṣe gan. Gbogbo àwọn tó dẹ̀ ń wò mí, Ọlọ́run ní jẹ́ kí ire tó ṣẹlẹ̀ sí mi kó ṣẹlẹ̀ sí wọn. Ọlọ́run á jẹ́ káwọn náà ga, Ọlọ́run dẹ̀ ní jẹ́ kán ṣubú. Àmín. Nítorí pé ká ní orúkọ, káwọn èèyàn nífẹ̀ẹ́ èèyàn, wọ́n nífẹ̀ẹ́ mi. Bàbá Sùwé, omi ò ṣe ń ta kókó, ò ní parí ẹ̀sìn, ẹran gbọ́dọ̀ kú láì lọ́bẹ̀, ìrìnkúrìn, ọkọ̀ Angelina, Asaratu, Asarata. Kábíyèsí Olódùmarè. Ẹ sì tún rántí àwọn láìsí yín nínú eré. Kí ló ṣẹlẹ̀ nígbà tí àwọn ọ̀rẹ́ yín pè yín l'Amẹ́ríkà pé ẹ wá sinmi ńbẹ̀? Kí ló wá ṣẹlẹ̀ nígbà tẹ́ l'Amẹ́ríkà? Mo lọ sinmi ńbẹ̀. Nígbà tí mo débẹ̀, mo sùn. Mo wá fóònù mi wá ring. Fóònù yín ring? Mo wá gbé. Eba. Mo wá ń bá wọn sọ̀rọ̀. Ibi tá a ti ń sọ̀rọ̀ lọ. Mo kàn rí pé mo yí kìtìyà. Ẹ ṣubú? Mo fẹ́ǹtì, mo ṣubú. Lẹ́yìn ìgbà náà nǹkan bolẹ̀ wá lajú sí? Lẹ́yìn ìgbà hospital mo lajú sí. Nígbà wọn ò wò ó lọ hospital, wọ́n ní fúnpá bàbá Sùwé ga ọ̀gá kọjá ààlà, ó sì ti ní àìsàn stroke.
tí kì í bá ṣe pa Amẹ́ríkà ní irú ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ a ti gbàgbé ipa ṣe jìnnìṣà bàbá Sùwé wọ́n gbé sínú ẹ̀rọ lọ́dọ̀ àwọn èèbó wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàyẹ̀wò ọpọlọ agbárí fún gbogbo nǹkan wọ́n sì ní nítòsí bàbá Sùwé yìí ó ń gbà tí èso ọmọ Amẹ́ríkà yóò ná lówó o ọwọ́ akẹni tí ó kówó lẹ̀ sọ́ràn wa ni kéèyàn pọ̀ rẹ̀ pé kọ́ wá sinmi lọ́dọ̀ ẹni ìyẹn mọ̀ ní bàbá Sùwé ro ẹjọ́ wọn lọ Nàìjíríà kó wọn lọ sọ fáwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn wọn àwọn ẹbí wọn bóyá wọn lè bóun rèèsì fọ́ǹdì owó tí èé ṣẹgbẹ̀rún kan tí èé ṣẹgbẹ̀rún $2 ẹ jẹ́ kó wọn lọ rèèsì fọ́ǹdì tó ń bá rèèsì àwọn padà wá. ẹ̀ ń sọ ńlẹ̀ bàbá Sùwé. ńgbà tí mo dẹ́kọ̀. ẹ sọ̀rọ̀ sókè díẹ̀ torí káwọn èèyàn lè gbóhùn yín mọ̀ pé òun yín ò gòkè. ńgbà tí mo dẹ́kọ̀. bẹ́ẹ̀ sì wá dẹ́kọ̀ tán. mo wá rò pé màá rí owó yẹn. ẹ ń wọ́nà bẹ́ẹ̀ ṣe rówó tẹ́ẹ̀ fi ṣètọ́jú ara. káàkiri níbẹ̀ ni mo ṣubú. ẹ tún ṣubú again. mo ṣubú again. mi ò tún lè dìde lórí ibi tí mo jókòó sí. ẹ lè dìde mọ́. mi ò lè dìde mọ́. wọ́n wá tún wá rògbò pàápàá wọ́n bá tún gbé mi lọ sí hospital mi. ní Nàìjíríà. ní Nàìjíríà mi. nígbà wọ́n gbé yín dé hospital yẹn ń kọ́. wọ́n bá bẹ̀rẹ̀ sí gbé mi lọ sọ́ọ̀sì. ok. àwọn èèyàn tún wá dìde wọ́n fẹ́ máa káàkiri fún mi. ok. àwọn èèyàn mi wá sọ fún wọn pé wọn ò gbọ́dọ̀ káàkiri sọfẹ máa fi mi tọrọ bàrà ni. ṣé wọ́n fẹ́ bà bàbá Sùwé ló kọjá ni a gbọ́ pé ẹnìkan Yomi Fábíyì ọmọ ṣẹ́ yín ni ọmọ ṣẹ́ mi ni. tẹ́ ẹ kọ́ ṣẹ́ ó sì ní fúnra ara àwọn òun ò rèé sí fọ́ǹdì òun ó sì ṣe láti bí ọdún 3 nígbà yẹn kí ló ṣe tẹ́lẹ̀ tá a gbọ́ ń pa ẹ̀ mọ́. àwọn ọmọ mi náà bẹ̀rẹ̀ sí pariwo. àwọn ẹbí. àwọn ò fẹ́. àwọn ò fẹ́ o àwọn ò fẹ́ o láti ọdún 3 ìgbésẹ̀ wo làwọn wá rí gbé lórí ẹ̀ ṣé wọ́n ti kówó lẹ̀ láti lọ Amẹ́ríkà tẹ́ fi tọ́jú ara yín. ọmọ mi ó tiẹ̀ gbìyànjú. kábíyèsí ọmọ yín gbìyànjú. ó gbé mi lọ sí Amẹ́ríkà. mo tún lọ ṣètọ́jú díẹ̀ fúnra mi àmọ́ owó yẹn ò pọ̀ tó. owó yẹn ò tó. yes bó ṣe yẹ kó rí. bí tún ṣe lọ mo tún láti padà wálé. kábíyèsí olóògbé bẹ́ẹ̀ àwọn á rò wípé táwọn abẹ́rẹ́ sí ṣe rọlé àìmọ̀ káàkiri wọ́n lè máa lọ wọn ni wọ́n ń tọrọ bára fún mi bó ṣe wọ́n ń tọrọ bára nàbí kí ni wọ́n ṣe. àmọ́ nísìn nígbà tí mo fẹ́ kú sílé tó dojú ẹ̀ tó dojú ẹ̀ kábíyèsí tó di pé ẹ pè mí ń jẹrin ẹ̀ ń sunkún. yes. olóòtú sọ jẹun kú ni mí mọ̀ gbọ́dọ̀ kú báyìí bí n bá wá kú gbogbo yín ọmọ mọ pé ń wá bí òkú mi ẹ sì ń wò mí ràn. mi ṣe wà nísìn. ẹ wọ. kábíyèsí Olódùmarè. sí kẹta ara ni. ẹ má sunkún kó ẹ nídìí àti sunkún ẹ nídìí àti sunkún Ọlọ́run ó gbàkóso lágbára Olódùmarè. kí Ọlọ́run gbàkóso. Ọlọ́run ó gbàkóso lágbára Olódùmarè. Ọlọ́run ó gbàkóso. nítorí tí àwọn èèyàn bá rí mi nísìn wọn ní bàbá Sùwé òṣèré mọ́ àwọn mi rò pé mo ti kú àwọn mi àbí kò sí mọ́ ni àbí bolo wà kábíyèsí Olódùmarè. bọ́ ẹ̀ ń sọ káàkiri ni ṣe ẹlẹ́bẹ̀ mi gan ṣe wà ìfẹ́ra ni ó ń tì mí lójú. kábíyèsí. pé nǹkan tí mo ṣe kẹta ara ni àwọn ẹlòmíín tó bá rí mi wọ́n máa ń gbé mi lójú títì ni wọ́n máa dì mí mú káàkiri pé kọkùnrin mọ́mọ́ ṣubú ọkùnrin mọ́mọ́ ṣubú ọkùnrin kọ̀mẹ́díà tí máa ń fòkè tí ń bẹ́ sókè ṣé lọ́wọ́ á dà báyìí. bàbá Sùwé o lẹ́nìí kí lẹ fẹ́ káwọn olólùfẹ́ yín ṣe fún yín kí lẹ fẹ́ látọ̀dọ̀ wọn kí wọ́n ó ṣe fún yín. mo fẹ́ kán ràn mí lọ́wọ́ ni. kí wọ́n ràn yín lọ́wọ́ kẹ́ ẹ rówó tọ́jú ara yín. owó tọ́jú ara mi owó gidi kí n tọ́jú ara. kẹ́ ẹ tọ́jú ara yín kẹ́ ẹ sì padà síbi eré yín padà torí pé ẹ kì í sọ̀lẹ̀ eré ló ń wá rẹpẹtẹ ẹ lè ṣe. mi lè lọ location kankan mọ́ láti láti. bó o lẹsẹ wà ń jẹun. Ọlọ́run ló ń bọ́ mo lè. kábíyèsí Ọlọ́run. Ọlọ́run ni Ọlọ́run ni kábíyèsí Olódùmarè. Ọlọ́run ọba ni. ọ̀rọ̀ lẹ gbọ́ yìí látẹnu bàbá Sùwé bàbá Sùwé tó ti ta tó ti lù tó ti jó tó ti fi gbogbo ìgbésí ayé ẹ̀ sí kọ́mẹ́dì ǹjẹ́ ẹni tá à ń rí láàrí dunnú ọwọ́ adá kárí láàrí kò sé bí o ìgbésí ayé bàbá Sùwé
ó dàbí ọkọ̀ tó dóríta mẹ́ta tí ọmọ ibi tí ó yà sí. Àwọn kan tiẹ̀ gbé kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ wọ́n ní ṣebí Tinubu fẹ́ràn rẹ, ṣebí Tinubu láìkẹ́ lóòótọ́. Wọ́n sì dọ́dọ̀ Tinubu, wọ́n sì gbìyànjú. Kódà bàbá Sùwé sọ wípé àbúrò mi ni kò sígbà tí mo lè dé ọ̀dọ̀ ẹ̀. Ní àìpẹ́ yìí tí mo lè dé ọ̀dọ̀ ẹ̀, ó fún mi ní $1 million. Wọ́n ní Tinubu fún àwọn ní mílíọ̀nù kan pé wọ́n gbìyànjú, wọ́n ṣe dáadáa. Kọ̀ wá kà. Bẹ́ẹ̀ bá yọwọ́ tíkẹ́ẹ̀tì gan bẹ̀ owó ti tán ká tó sọ̀rọ̀ owó tá a fi ṣèkínní nílùú èbó. Àti pé gbèsè tiẹ̀ ti sẹ́ńlẹ̀, kò sí mọ́tò kankan, gbogbo mọ́tò ti godó kó tó gba $1 million. Wọ́n tọkọ̀ ṣe tún gbogbo ẹ̀ ṣe lówó bá di yáwó. Ẹ wá já ṣe báyìí. Bọ́ bá ṣe pé lóòótọ́ ni àárín bàbá Sùwé tínú wa ń dùn, tí bàbá Sùwé jẹ́ àrídùnnú wa, ẹ jẹ́ ká ràn án lọ́wọ́, ẹ jẹ́ ràn bàbá Sùwé lọ́wọ́, ẹ jẹ́ ká gbégbésẹ̀ lórí bí bàbá Sùwé ó ṣe rìn padà. Nígbà àwọn ti hospital nílùú òyìnbó nílùú Amẹ́ríkà tí wọ́n sọ wípé ó ṣeé ṣe kí bàbá Sùwé ó rìn, wọ́n sọ wípé bàbá Sùwé sì lè rìn tí ó máa ta kébékébé tí ó sì lògbésí ayé rẹ̀ iye tọ́lọ̀ ní kọ́ wá lò láyé tí ó lò láyé. Ìbànújẹ́ lọ́ya túrú jẹ́ kan lára ń tọ́ sọ bàbá Sùwé dà báyìí, torí wípé ẹni tí ò gbowó tí ò gbòbì lọ́wọ́ rẹ̀ tó sì bá jàfẹ́tọ̀ rẹ̀ tí wọ́n fún $25 million tó wá di wípé kàkà kí wọ́n fún $25 million máa lọ máa bọ̀ lórí ẹjọ́ ní lọ́ya túrú kú sí. Ìlú àwọn lọ́ya túrú tí wọ́n ti lọ sìnkú ẹ̀ ní bàbá Sùwé lọ, tí ò ti padà jẹ́ èèyàn mọ́. Àfi kọ́lọ̀ ń bá wa sọ bàbá Sùwé dé èèyàn, kọ́lọ̀ ń bá wa dá bàbá Sùwé padà bógo ṣe ń jẹ́ tọ́lọ́run. Àkáàtì nọ́mbà tí ẹ lè sanwó sí fún bàbá Sùwé á kà á fún yín o. Fóònù nọ́mbà bàbá Sùwé tẹ́ ẹ lè fi pè é, tẹ́ ẹ fi bá a sọ̀rọ̀, ẹ farabalẹ̀ dáadáa ni o. Bẹ́ẹ̀ bá pe bàbá Sùwé, ohùn rẹ̀ ò kílíà dáadáa mọ́, àrùn rẹ̀ ń kọ́lẹ̀, iṣẹ́ stroke yẹn nìyẹn o. Kìnní yẹn ti affect bàbá Sùwé púpọ̀ púpọ̀. Bàbá Sùwé bẹ́ẹ̀ bàbá Sùwé sọ̀rọ̀, nọ́mbà tẹ́ pe bàbá Sùwé sí rèé o, +234 802 53 77 403. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí +234 802 537 7403. Ẹ pé bàbá Sùwé ẹ bá sọ̀rọ̀. Ǹtẹ́ ẹ bá mọ̀ pé ẹ fi ṣèrànlọ́wọ́, kò sówó tó kéré jù, kò sì sówó tó pọ̀ jù. Béèyàn fún $20 owó ni, ó dín ni, kò lé sí. Owó tó fẹ́ lò bàbá Sùwé ń sokó ẹ̀ ń banú jẹ́. Ẹ̀ ń tọ́ wà láàyè ní mọ̀ wípé nǹkan ń sòun. Bàbá Sùwé ẹ̀ ní kú báyìí. Ọmọ ọwọ́ yìí kú lójú ọwọ́ o, ọmọ ẹsẹ̀ yìí kú lójú ẹsẹ̀. Ẹ bá wọn wá, ẹ ní bá wọn lọ. Ṣùgbọ́n sọ dáa bẹ́ẹ̀, sọ yẹ kí ìjọba ó sọ̀rọ̀ bàbá Sùwé báyìí, sọ yẹ kọ́rọ̀ bàbá Sùwé ó lọ báyìí. Ìjọ yẹ kí bàbá Sùwé lọ bí ejò tó kọjá lórí àpáta tí ò nípa. Ẹ wo gbogbo eré tí bàbá Sùwé ti ṣe fún wa rí. Ẹ wo gbogbo èèyàn tó ti gbádùn bàbá Sùwé rí. Ẹ wo àríkọ́gbọ́n, ẹ wo current affairs tí ń bẹ́nu eré rẹ̀, ẹ wo fèyí kọ́gbọ́n oríṣiríṣi eré tí máa ṣe. At the end of the day, ibi la fi sú o. Bọ́ bá ṣe pé tálákà kan ni wọ́n mú tí wọ́n fìyà jẹ bẹ́ẹ̀, etí kẹta ò tiẹ̀ ní gbọ́. Bàbá Sùwé tó nífọ̀n tó lè kánná, ọmọọba ọmọ jòyè, ìyá ọmọ fẹ́ jẹ gbé báyìí. Bí a bá sì jẹ bàbá Sùwé gbé, aláìlójútì ní gbogbo ọmọ Nàìjíríà, nítorí wípé èèbó ọmọ asòkúndèrè, àlìjànú àfin ọmọ asọ̀sàdìyọ̀, àràtẹ́ èèbó dá sókun òní tí láéláé. Bẹ́ẹ̀ nìkan bá jóṣèré nílùú èèbó, irú wọn kì í ráre ohunkóhun mọ́, irú wọn kì í jìyà gbé nílùú òyìnbó. Kódà wọn máa tírìtì wọn pẹ̀lú respect ni. Àwa ọmọ yìí ń tọ́lọ̀ ń ṣe fún wa o. Bàbá Sùwé o, nọ́mbà tẹ́ fi pè tẹ́ fi bá sọ̀rọ̀ +234
802-537-7403 òun ni nọ́mbà tẹ́ fi pé bàbá Sùwé. A wà fún yín náà ká nọ́mbà eléyìí tẹ́ ẹ lè sanwó sí bẹ́ẹ̀ bá fẹ́ ran bàbá Sùwé lọ́wọ́. First Bank account, àkáǹtì bàbá Sùwé tó wà ní First Bank, á pè nọ́mbà rẹ̀ fún yín. Gbogbo iye kí ẹ tẹ́ ẹ bá ní ẹ fi ran bàbá Sùwé lọ́wọ́. Nǹkan ò ní ṣe yín o, nǹkan ò ní sọmọ fún yín. Bàbá Sùwé náà wà ń bí, yóò ṣàlàyé ara ẹ̀ fún yín, yóò sì jẹ́ kẹ́ ẹ mọ̀rú ìrànlọ́wọ́ tó ń fẹ́. Account number ẹ bá wọn sí ẹ bẹ́ẹ̀ bá fẹ́ kí ẹ bá fẹ́ ran bàbá Sùwé lọ́wọ́. Ẹ má gbàgbé pé gbogbo wa ká rówó fún bàbá Sùwé. Ìwọ náà lè nípa nínú ètò yìí, sí ààrẹ lógúnlógún, sí ààrẹ lọ́gbọ̀nlọ́gbọ̀n, sí ààrẹ nígbẹ̀ndínlógún, sí ààrẹ ogójì ìgbà. Jẹ́ kí àwọn èèyàn jẹ́ kí wọ́n ó rí wípé o gbìyànjú o kópa tiẹ̀. Bóyá nípasẹ̀ rẹ Ọlọ́run lè ṣe kí bàbá Sùwé kó padà kó rí olóore kó bólóore pàdé. Tó bá sì bólóore pàdé ńkọ́ o, inú rẹ̀ ó dùn, òun náà máa dúpẹ́ lọ́wọ́ yín láéláé. Ẹbí bàbá Sùwé ò ní gbàgbé yín. Ẹ bá wa sí ààrẹ bẹ́ẹ̀ ṣe ń wo prógráàmù yìí o. Ẹ sí ààrẹ. First Bank account number Babs Omidina Comedy 220-353-7811. First Bank Babs Omidina Comedy. First Bank 220-353-7811. Ẹ fowó sọwọ́ sí bàbá Sùwé. Ẹ bá bàbá Sùwé sí ààrẹ. Bàbá Sùwé ẹ kí wọn kẹ́ ẹ bẹ̀ wọ́n. Ẹ sọ fún wọn kí wọ́n bá yín sí ààrẹ. Ẹ sọ fún wọn. Ẹ má bínú. Àlàáfíà bàbá Sùwé ò péye. Bí ìgbà téèyàn mú wọn lórí lọ́rùn wọ stúdíò ni. Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin olólùfẹ́ mi, ẹ lè máa jìrì ọmọ yín. Àmín. Àní fi ṣàwátì. Àmín. Ẹ̀ẹ́dẹ̀ ní ṣàárẹ̀ lágbára Ọlọ́run. Ẹ̀ẹ́ni rọ́ lápá, ẹ̀ẹ́ni rọ́ lẹ́sẹ̀. Ṣé rí owó iye kí tẹ́ bá lágbára. Ẹ fi ránṣẹ́. Ẹ ṣé. Bọ́lọ́mbà ṣe dùn inú. Ẹ sọ fún wọn kí wọ́n bá yín sí ààrẹ. Ẹ bá mi ṣe ààrẹ. Ẹ jọ̀ọ́ kó lè kan gbogbo àwọn èèyàn, àwọn tí ó dìde fúnràn lọ́wọ́ yín. Nítorí nísìn tí n bá fọ́n fíìmù sókè, oníkálukú ló máa fẹ́ tẹ́wọ́ gbà wípé bàbá Sùwé fọ́n fíìmù. Ṣeré lè tẹ́ bá ṣe fún mi tí n bá padà tí mo tún bẹ̀rẹ̀ sí ṣeré. Lágbára Ọlọ́run ẹ̀yin lẹ́ ṣeré padà. Ẹ̀yin lẹ́ ṣeré padà. Ẹ fọkàn balẹ̀, ẹ fọkàn yín balẹ̀. Lágbára Olódùmarè, lágbára Aláwùrábí. Akọ́láwọlé mọ̀ jẹ́ o olóòtú ọmọ àdábánijà. Ọmọ ẹni ìjà ọba tí pè rẹ̀ lọ́kùnrin. Ọmọ sásá ló jẹ́ ọmọ wa mú mi. Èyí tí mo fi mẹ́yẹ wá dò lóhùn pé tu account number bàbá Sùwé àti pin ẹ̀ mọ́sàlẹ̀. Káàbọ̀ lórí ètò Kí la rí gbọ́. Orúkọ mi ni Links Otieno, Fast Bad Guy. Yọlá Badmus, Bukky Right, Lamide, Eva, Jimmy Jazz, CDQ. Gbẹ̀gàdéyìnká, Táyọ̀ Ṣọ̀kọ́lá, Young Six, Ìyábọ̀ Òjó, Kiss Daniel, Fíránkẹ́ Òjó Anthony. Ẹ máa wo Kí la rí gbọ́. Kí la rí gbọ́. Kí la rí gbọ́. Kí la rí gbọ́. Mo wà ń bí. Kí la rí gbọ́. 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 Ẹ máa wo ẹ máa fọ́n. Kí la rí gbọ́. Mo kí ni o. Wọ́n lẹ ti ń gbọ́ ẹ̀. Ẹ dúró ń bẹ̀ fẹ́ wo. Kí la rí gbọ́. Kí la rí gbọ́. Ètò gidi ni o. Kí la rí gbọ́. 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 Fẹ́ràn tọ́rọ̀. Ti gbọ́ nǹkan tá a rí gbọ́. Kí la rí gbọ́. Kí la rí gbọ́. Kí la rí gbọ́. Ètò tó dùn ní ò la rí gbọ́. Máa yí kó mẹ́. Kí la rí gbọ́. Mílẹ̀ kí àwọn rí gbọ́. Ẹ mọ bó ṣe ń lọ náà. Kí lè rí gbọ́. Máa wo program yẹn. Kí la rí gbọ́. Kí la rí gbọ́. Kí la rí gbọ́. Kí la rí gbọ́. Ẹ máa wò ó. ṣé ti gbọ́ tẹ́ ẹ bá fọwọ́ kan tẹlifíṣàn yẹn má gbé kúrò. Kí lẹ gbọ́. Ètò bá àná máa gbọ́dọ̀ máa sọ. Kí la rí gbọ́. Kí la rí gbọ́. bá mi ò dán mọ́rán bọ̀ ẹ má ní jẹ́. Kí la rí gbọ́ náà. Kí la rí gbọ́. Kí ni gbogbo wa rí gbọ́. Ètò ní kí la rí gbọ́. Kí la rí gbọ́.